wọ́n ní ìyá yẹn ní kọ́ wá pé ńgbà tí ìgbà tó wá dọ́dọ̀ ìyá yẹn wá ní rírí tó ń rí ọ wípé ọkọ́kọ́ nídìí tọ́jú náà nídìí àwọn fítámì kan kí wọ́n kọ́kọ́ gbé ọ lọ sọ́spítà kí wọ́n lọ yẹ̀jẹ̀ rẹ wò ìgbọ́sẹ̀ bẹ́ẹ̀ ni. èmi ò jáde lé rárá. ìbéèrè àkọ́kọ́ nù ìgbọ́sẹ̀ ẹnìkan fi báàgì aṣọ méjì kó aṣọ fún ọ. wọ́n á gbé ẹnìkan gbé aṣọ fún mi. wọ́n ní wọ́n fi báàgì aṣọ méjì ni wọ́n kó wá fún ọ. ẹ máa gbọ́ sẹ́rí ẹnìkan kan ò gbé aṣọ wá fún mi o. ṣé ẹ̀ ń gbọ́ báyìí? náà níwájú ọlọ́run àtẹ̀yàn ìgbélé àdúrà lè ní wà láti jọ́ tí èmi ti ṣera lógún ní Àgbàlá Gabriel. máa wá gbọ́ ìbéèrè tí mo tún wá fẹ́ béèrè ni wípé máa gbọ́. tó kù díẹ̀ káàdùn náà àdúrà ni o. tọ ìyẹn bẹ́ẹ̀ ń gbọ́ bàbá Kọ́lá Olóòtú tún wọ́n ní ìyá yìí wá sọ wípé tọ́ ọ bá fi lè jòkó ńlé tọ́ ń kírun fún oṣù 6 tọ́ ọ bá mu títọ́ ta tẹ́tẹ́ pé 5 million tọ́ ń wò lákàntì yìí tiẹ̀ ní ọjẹ́ ńgbọ́ta ló promise ẹni 5 million torí kọ́ lè bá kírun. ẹnì kankan promise tèmi ní owó nítorí kí lè bá kírun. èmi fínú fídọ̀ wọ inú ẹ̀sìn Islam lọ ni o. òfínú fídọ̀ yọ ara mi sínú ẹ̀sìn Islam ni o. ǹjẹ́ kó tó pàdé Àgbàlá Gabriel ǹjẹ́ o ti fìgbà kan lọ chọ́ọ̀chì rí tẹ́lẹ̀? kí ìgbà kankan lọ chọ́ọ̀chì rí tẹ́lẹ̀ kí n tó pàdé Àgbàlá Gabriel. ǹjẹ́ o ti fìgbà kan gbé eégún rí tẹ́lẹ̀? ààyè tí ìgbè kan rí o. Ọlọ́run níjọba wọn gbé eégún. Amina ya Allah. Alhamdulillahi alladhi akmala lana ad-dina wa atama alayna ni'matan wa ja'ala ummata al-islam khayra ummah. وبعث فيها رسولا أمينا يتلو عليها آيات ربه ويزكيها ويعلمها الكتاب والحكمة صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. Bàbá Kọ́lá Olóòtú ẹ̀yin dà ẹ̀yin tẹ́ bá lè bá mi táàgì Bàbá Kọ́lá Olóòtú ẹ̀yin dà mo ní béèrè kan sí kejì tẹ́ ní láti dáhùn gẹ́gẹ́ bí àgbàlagbà gẹ́gẹ́ bí gbajúgbajà gẹ́gẹ́ bí rédíò pìrìsẹ́ńtà ẹni tó jẹ́ wípé àwọn èèyàn nígbàgbọ́ tí yín kọjá ẹni tí kàn ń ṣe program lórí Facebook lásán àbí lórí TikTok àbí lórí YouTube lásán. Amòye ni yín, ọ̀jọ̀gbọ́n ni yín, gbajúgbajà ni yín, ìlú mọ̀ọ́ká Bàbá Kọ́lá Olóòtú. Iye èèyàn tí bá ń wò mí nílé lọ́wọ́ lákòókò yẹ bá mi táàgì bàbá náà, èmi náà ti táàgì wọn. Gbogbo ẹni tí ọba nílẹ̀ àkáyì ẹ bá mi kálọ, ẹni tí ọba nílẹ̀ àkáyì ọ lè yá sèmi yàn ń bọ́rọ̀ owó ọ lè yálà àkáyì náà kí n fi parí. Tọ́ ọba ti níyè inú bóyá kó pa fóònù ẹ, tọ́ ọba ti máa ń tọ́ da sí, tọ́rọ̀ mi ọba ti yí ọ bóyá kó má wò. Àmọ́ Bàbá Kọ́lá Olóòtú ni mo ní mẹ́sẹ̀jì fún, mo ní béèrè nípa ọ̀rọ̀ Muyideen Àgbàlá Gabriel. Ọ̀jọ̀gbọ́n ni yín tí gbogbo orú yín ọba dá sọ̀rọ̀ yóò bá ní àgbà kì í bẹ lọ́jà kórí ọmọ tuntun ọwọ́. Àwọn náà ní tó wá ní tágbàlagbà abẹ bá já àgbàlagbà dáadáa ní o. Yóò bá tó ní àgbàlagbà ajá kì í bá wọ́ jẹ́. Bẹ́ẹ̀ ti dá sí ọ̀rọ̀ yìí tèmi tí mo wò ó tèkì táìmù mi díẹ̀ torí pé mo ní pé 1 hour bóyá 30 minutes lẹ́fi sí program tí mo lọ wò. Àwọn kan ní wọ́n pè mí sákèésí yẹn mo bẹ̀rẹ̀ sí wo mo rí pé mo fọwọ́dù ẹ̀ títí mo rí pé ẹ kàn lo tọ́pìkì Muyideen Àgbàlá Gabriel àti ẹnì kejì yìí ni ẹ káàsán sí dáadáa lẹ́wà àná Ọlọ́run nífẹ̀ẹ́ nìkan wálẹ̀ Ọlọ́run kí ó dàbọ̀ ẹ̀bùn wá àkú ọdún àkú ìyèdún ọdún náà ò ní dìbànújẹ́ fún wa ọdún sì ń lọ lọ́wọ́ o béèyàn bá pẹran lọ́la ẹran ọdún náà ni kí ló dé Ọlọ́run kí yọ sí ọdún náà ní ọdún ìdùnnú fún wa jálẹ̀ ọlọ́jọ́ kan sódò wọn àbí lẹ́ni ṣé èní ni níjọ́ lásọdún ṣe kí sáńdé lásọdún àbí
Monday Tuesday kílẹ̀ ní sẹ́ni ní Wednesday ni èní ni o ẹ má pẹ̀rẹ̀ ọba ti pẹ̀rẹ̀ lọ́la ọ̀pẹ̀rẹ̀ jẹ́ ilé o tí ẹ bá pẹ̀rẹ̀ lé ní gan Ọlọ́run já sọdún ayọ̀ ẹ sì ń lọ náà ni. Bàbá Kọ́lá Olóòtú ọ̀rọ̀ Muyideen Àgbàlá Gabriel tẹ̀ dá sí mo ti kọ́kọ́ wo fídíò yín kan mo rí ibi tẹ́ ẹ lọ lórí ọ̀rọ̀ yìí kí ni máa ń sàwọ̀ ẹ̀dá náà kí ni máa ń sàwọ̀ èèyàn tó já sí wípé tí ọ̀rọ̀ bá ṣẹlẹ̀ nọ́mbà náà àdámọ̀ àwọ̀ ẹ̀dá òun ni pé tí olówó àtẹni tí ò lówó tálíkà àti ọ̀tọ̀nkùlú èèyàn gbajúgbajà ìlú mọ̀nká ẹni yìí láwùjọ tí wọ́n bá jọ ń fa ọ̀rọ̀ ẹni yìí yẹn lọ́pọ̀lọpọ̀ ọmọ sọ̀rọ̀ fífọ̀ òun ni wọ́n fẹ́ tò sí lẹ́yìn sáwà tálíkà sáwà tálíkà sí àwọ̀ yìí sèèyàn ni àfẹnitọ́nà bá koríire mọ́ nìkan ni ó dúró lórí òdodo ọ̀pọ̀lọpọ̀ èèyàn tájẹ̀tì wọn ni wípé táwọn bá sọ̀pọ́ọ̀tì ẹni tó lówó yẹn ó ṣeéṣe káwọn náà padà ráǹfààní kan wọ́n máa ń ro tálíkà pé táwọn bá sọ̀pọ́ọ̀tì ẹ̀ kí láǹfààní tó fẹ́ ṣe fáwọn wọn wá rántí pé ó lè má fún yín lówó láyé tẹ́ bá dúró déédéé lórí ọ̀rọ̀ ẹ̀ wala yajrimanakum shana'anu qawmin ala alla ta'dilu i'dilu wa aqrabu littaqwa Ọlọ́run ni ẹ má torí pé ẹ̀yin àti èèyàn sí ní good time wà ní relationship kan tó wà solid débi pé bóyá ó lè ní àǹfààní kan tó lè ṣe yín àbí tẹ́yin náà lè ṣe tọ́rọ̀ bá dé Ọlọ́run ní ẹ dúró lórí déédéé ẹ fìdí òdodo múlẹ̀ afẹnitọ́nà bá koríire mọ́ ọmọkùnrin kan tó máa ń pè ní ọba Solomon bọ́mọkùnrin náà ti yatali kító ìsọkúsọ ń bẹ olóhùn lẹ́sìn fríntì kalọ òun èsè kírísítẹ́nì òun èsè mùsùlùmí òun èsè àbọ̀dísà amọ́tò ti bẹ́ẹ̀ èèyàn ní láwùjọ wa wọ́n sì ní làákàyè náà ní dá aláàmú lọ́dà bíbẹ́ ní ìjọ lẹ́sìn tó ti bẹ́ẹ̀ ó sòdodo ọ̀rọ̀ láwọn agbègbè ọ̀rọ̀ yìí bí mo ṣe gbọ́ mọ́ ní eléyìí mà ní làákàyè kódà padà ráwọn àfá àtàwọn onítùmọ̀ àtàwọn onílàákàyè mí padà lọ lè kọ́mẹ́ntì mo rí kọ́mẹ́ntì àwọn àfá àwọn mùsùlùmí wọ́n ní ẹlòmíì wọ́n sọ pé Sheikh Àgbàlá Gabriel wòlíì Ọlọ́run àṣẹ́bà ilẹ̀ yòpónú tó iyì ayé ó sókùnkùn lójú yín bí ẹ bá ti ní followers tá ti kọ́mẹ́ntì tá ń tẹ followers ẹ̀ mọ̀ pé bí wọ́n ti ń tẹ followers lórí ẹni tí ò lẹ́sìn yẹn bẹ́ẹ̀ ló ṣe pọ̀ tóun lórí ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n ń sọ yẹn bẹ́ẹ̀ sì mọ̀ pé àwọn tálíkì wọ́n pọ̀ láàrin wa nìyẹn ó sókùnkùn sí ẹ̀yà òpònú ẹ̀yà ọ̀dẹ̀ débi pé bọ́ bá sọ̀rọ̀ ọlọ́gbọ́n Satan gan sọ̀rọ̀ ọlọ́gbọ́n Satan gan ó sòdodo láwọn ọ̀pọ̀lọpọ̀ gbà èèyàn ya tálíkì tó bá wọn mọ̀ pé ẹ̀wọ̀n sọ pé Sheikh ẹ lọ ka kọ́mẹ́ntì àwọn mùsùlùmí Sheikh wàlí Ọlọ́run sẹ́yìn máa jẹ́ káfíìrì kó jẹ́ wàlí Ọlọ́run ó lóun ọ̀lẹ́sìn Ọlọ́run bá fọ̀nà mọ́ bàbá Kọ́lá Olóòtú Ọlọ́run bá ń fọ̀nà mẹ́yìn náà Ọlọ́run bá ṣe ìdáyà rẹ̀ fún yín àtàwọn àti yín náà Ọlọ́run kó mú ọdún lórí dáadáa Ọlọ́run má sọ wá nù. Bàbá Kọ́lá Olóòtú àti irú yín bẹ́ẹ̀ kí ló dé tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn àfojúsùn wọn pẹ̀lú tọ́rọ̀ bá ṣẹlẹ̀ ṣé èèyàn máa tóbi kọ́ kọjá àbáwí ni tí Yorùbá bá sọ fún yín pé ẹni ayé bá ń fẹ́ kì í lárùn la ẹni tó bá jẹ́ mùsùlùmí ọ̀gbọ́dọ̀ gbá wọlé bẹ́ẹ̀ àwọn èèyàn tètè rásìsì rẹ̀ ní tí wọ́n bá ń wà nú Ọlọ́run bẹ́ẹ̀ tọ̀hún tí wọ́n lè jẹ́ gbajúgbajà tó bọ́ọ̀ tí wọ́n lè máa ráǹfààní ẹ̀jẹ̀ tó bá ṣe mistake tó bá rí pé àyìn tó ṣe yóò kù díẹ̀ káàtó ọgbọ́dọ̀ jẹ́ ọmọ kọ́ mọ́ bá ṣe mí mọ́. Bàbá Kọ́lá Olóòtú kílẹ̀ tó ń wá Ọlọ́run ti gbé yín ga ẹ ti dẹni yìí kọ́dà mo máa ń sọ lẹ́yìn yín mo ní bẹ́ẹ̀ bí bàbá ní Ọlọ́run fún yẹn ní ayé lò bàbá yìí ti rí ayé lò kálíkì àmọ́ ọmọ bàjẹ́ mọ́ lókù àmọ́ gbogbo tí ẹ máa fi qualify èèyàn pé ẹni yóò gbọ́dọ̀ jẹ́ mùsùlùmí gbogbo ẹ̀ lẹ́ máa ń dánwò lórí péjì yín ló jẹ́ bẹ́lọ̀ ìdáyà fún yín at the same time gbajúgbajà tẹ́ ẹ jẹ́ sọ̀rọ̀ tẹ́ ẹ jẹ́ mò ń bọ̀ wá bí béèrè tí mo fẹ́ béèrè torí pé ẹ give àwọn information kan lórí radio station ọ̀dà pébẹ̀lẹ̀ wà ẹ fìdí ẹ̀ múlẹ̀ ẹ fún wa lẹ́rìí ẹ̀ bolẹ̀ ti gbọ́. Bàbá Kọ́lá Olóòtú at the same time àwọn tí wọ́n ní ìbí tiyín lágbàáyé tí wọ́n jẹ́ radio presenter bíi tiyín táwọn náà jẹ́ gbajúgbajà tí wọ́n jẹ́ mùsùlùmí ẹ má ti lọ jìnnà ẹ lọ north àwọn tí wọ́n jẹ́rú bíi tiyín sáwọn máa dà pọ̀
ẹ̀yin kan náà mo ti pass message sí yín ẹ wo bẹ̀ ẹ yẹ bẹ̀ wò ẹ̀yin kan náà ẹ ń lọ Mákà nígbà tó bá wù yín ẹ ń lọ umra nígbà tó bá wù yín ẹni tó bá jẹ́ Christian gan kò yẹ ká ní belief nínú yín ẹni tó bá jẹ́ lẹ́bọ kò yẹ kó ní belief nínú yín ẹ̀yin kan náà ẹ máa gbé àwọn abọ̀rìṣà wa wọ́n máa polówó Ifá ṣé followers náà lẹ́wọ́ débẹ̀ ẹ ti ní followers ẹ̀bùn tó lọ́ máa bóyá tára yín máa fi kóyàn di ọlọ́run bóyá ẹ mọ̀rọ̀ gbé kalẹ̀ ó kú bẹ́ẹ̀ ti lò ó báyé bá dáa kálíkì àmọ́ dáa lókù bẹ́ẹ̀ tí mọ̀rọ̀ sọ yàwọn yẹn náà máa sọ bẹ́ẹ̀ ayé ò ti bó wọn ìkí ọlọ́run ní ìdẹ̀ra ọlọ́run ní ó kú bẹ́ẹ̀ ti lò ó tí òfin ní dìgbìlẹ́jọ́ burúkú pé ǹjẹ́ ẹ̀yin kan náà ẹ gbé àwọn abọ̀rìṣà wa wọ́n máa polówó Ifá ẹ̀yin kan náà lẹ́ẹ̀ máa polówó ìsọjí kan bẹ́ẹ̀ o ẹ gbé àwọn àdìtọ̀ bẹ̀rẹ̀ kúfùrù lókùn gbàtẹ́ ẹ bá ń kílèmù mùsùlùmí ẹ gbọ́dọ̀ dúró pé rédíò pírẹsẹ̀ntà lẹ́yìn ẹ̀yin fírì yín tó bá wù yín ẹni ayé ni yín sọ́nà lòun fírì yín ẹ béèrè dájú ẹ lọ́dọ̀ àwọn àfáà tẹ́ ẹ bá súnmọ́ mùsùlùmí lẹ́ ń kílèmù àmẹ́ ń dàrú bẹ́ẹ̀ ṣe wọ́n ń dàrú ẹ̀yin kan náà lẹ́ ń gbé àwọn àfáà wá tí ń tẹ yẹ̀pẹ̀ tí ń polówó yẹ̀pẹ̀ títẹ̀ ẹ mọ̀ pé gbajúgbajà tẹ́ ẹ jẹ́ yẹn ìlú mọ̀ǹká tẹ́ ẹ jẹ́ yẹn orúkọ tẹ́ ẹ ti níyẹn àwọn ayé tí wọ́n ti nífẹ̀ẹ́ yín yẹn tí irú yín bá ti polówó nǹkan kódà kó tako òfin Ọlọ́run àwọn èèyàn ò fìfẹ́ yín gbà ẹ wòye èèyàn tẹ́ ẹ fi ti yín kó bá mandala ala khairin fala mislu ajri fa'ilihi hadith Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ẹni tó bá fọ̀nà dáadáa mọ̀ yẹn gbogbo yé èèyàn tó bá tọ̀nà yẹn ẹ máa gbalada lọ bẹ́ẹ̀ náà lè dá kejì ẹ dúró lójú kan àwọn èèyàn tí wọ́n bá lágbàáyé táwọn ayé kó wọn jẹ jù yín lọ wọn ò dápọ̀ ẹ jáwọn èèyàn mọ̀ ní tó bá ta kẹ̀sí yẹn má polú ẹ̀ mọ́ ìyẹn lèmi kọ́kọ́ ń bá yín fà tẹ́lẹ̀ pé àwọn eléyìí ṣe ń kílèmù rédíò pírẹsẹ̀ntà tẹ́ ń kílèmù ìlú mọ̀ǹká ẹ̀ wọ́n ń dá gbogbo ẹ̀sìn pọ̀ ẹsẹ̀ rírí ayé yìí tẹ́ bá mọ̀ tó jòdodo ẹ ti mọ̀rọ̀ gbé kalẹ̀ ẹ ti mọ̀rọ̀ sọ Ọlọ́run ní báyìí yín jẹ́ ọ̀tá ò sì ní borí yín ọlájọ́ kan sódà wájú Ọlọ́run àwa ò ní fẹ́ràn yín a ní gba tí yín àwa ò ní kó yín jẹ ká má lè fìdí òdodo múlẹ̀ ẹ dúró lójú kẹjá àwọn èèyàn ẹ má jẹ wọn polówó ìsọjí lérí ẹ̀yin nígbà pé mùsùlùmí ni ẹ tí wọ́n ń polówó ìsọjí wòlíì tó gbóná rẹ o àwọn wòlíì tí gbogbo ẹ̀yin èèyàn kí ni tí yín pẹ̀lú wòlíì ìgbàgbọ́ yín ti yàtọ̀ ẹ̀yin jẹ́ mùsùlùmí àwọn jẹ́ kírísítẹ̀ ẹ̀yin gba Ọlọ́run gba lẹ́yọ̀ kan àwọn gbà ní mẹ́ta ẹ̀ tún wá sọ pé wọn ò gbọ́dọ̀ fún yín ní jíǹgù ìpolówó ọjà wọn kan pé wọ́n fẹ́ ṣe sọjí kan kírísítẹ̀nì torí ẹ̀ bá sì pé náà ọ gbọ́dọ̀ mọ̀ bẹ́ẹ̀ wọ́n gbọ́dọ̀ mọ̀ pé kẹ́ ẹ mọ́ latan àgàbàgebè ni wọ́n ń pè bẹ́ẹ̀ mùnáfíkí mọ̀rọ̀ yín ẹ dúró lójú kan iyì ti wà orúkọ ti wà ọlọ́mọdé ó bàjẹ́ bẹ́ẹ̀ náà ni kẹ́ ẹ máa gbé àwọn bàbá àwọn olóye nìyìn ọ̀jọ̀gbọ́n nìyìn mágàjì sọ̀rọ̀sọ̀rọ̀ àbí ó ní oyè kan tí wọ́n fún yín kẹ́ ẹ máa gbé àwọn wòlíì wá àbá àwọn babaláwo káwọn náà máa sọ pé ìwé ifá àfá àtẹ gbé wá wákàmí kan bẹ tí mo dá tí mo ní súfí nílẹ̀ Yorùbá àwọn òjò ti bí kíbi ooo ẹbọ pọ́nbélé làwọn mú níṣẹ́ ariwo yẹn wọ́n bí báyìí ariwo yẹn wọ́n bí báyìí súfí nílẹ̀ Yorùbá àwọn òjò ti bí kíbi ooo ẹbọ pọ́nbélé làwọn mú níṣẹ́ kátẹ̀yẹ̀pẹ̀ kò jẹ́ kíní kan sí wọn o wọn ń sọ níta gbangba para ẹ̀sìn wa ní. àáfà tí mo wá gbé fídíò àáfà yẹn àáfà ló pèrè ẹ̀ ìgbà tẹ́ fẹ́ fún mi lésì ẹgbẹ́ ẹni yẹn wá lórí péjì yín tó jẹ́ pé crowd ti ń bẹ lórí péjì yín bóyá ní ń bẹ lórí àwọn péjì nílẹ̀ Yorùbá èyí tó kù ní bó lẹ́sẹ̀ lò ó ẹ jẹjú ẹ wá yín àṣẹṣìrò ẹ iyì ẹ ṣẹṣìrò ẹ ìtọ́ ta kò fi ẹ̀sìn ẹ̀dẹ̀ gbé yẹn wá èló làwọn èèyàn fẹ́ fún yín orúkọ wọlé tí ní kí ló yín bá débi kí ẹ máa gbé èèyàn tí ń tẹ yẹ̀pẹ̀ wá èèyàn tí ń tẹ yẹ̀pẹ̀ àwọn òwò ni wọ́n jọ yín tí wọ́n jọ yín lágbàáyé bẹ́ẹ̀ tí wọ́n jẹ́ ìlú mọ̀ǹká bẹ́ẹ̀ tí wọ́n jẹ́ rédíò pírẹsẹ́ńtà bẹ́ẹ̀ tí wọ́n jẹ́ mùsùlùmí tí wọ́n ń polú ẹbọ tó bá wọn ẹbọ ìmọ̀ ìyẹsẹ́wò yẹ̀pẹ̀ títẹ̀ àfa yẹn wá
òun náà bẹ̀rẹ̀ sí fún mi lésì indirectly ní o kò dájú kọ mí o ìgbà tó náà rí ẹ̀yin nígbà tẹ́yìn rí fídíò yẹn àfáà mi náà ń pè lẹ́lẹ́bọ yìí ajẹ́pẹ́ni tí máa ń pè yín lẹ́lẹ́bọ yóò pe àwọn tí ń ya scan lọ́sibítù náà lẹ́lẹ́bọ bàbá Kọ́lá Olóòtú yẹ̀pẹ̀ títẹ̀ Nasara Dáìlì Nkísù ọmọ omi náà rí àwáyí tùrábí scan hospital tẹ́ fi wé yẹ̀pẹ̀ títẹ̀ yẹn tẹ́ ẹ bá fẹ́ lọ ìrìn àjò dáa kọ̀ dáa ṣé ẹ lè lọ béèrè lọ́sibítà ṣe purpose scan ni yẹ̀pẹ̀ títẹ̀ náà wà fún. Kul la ya'lamu man fi samawati wal ardi al-ghayba illa Allah ọlọ́run ní ìmọ̀ kọ̀kọ̀ ẹnìkan ò máa fi mi ọlọ́run scan lè fìdí ẹ̀ mọ́lẹ̀ lọ́sibítà ni ìbejì lọ́mọ yìí nígbà míì sì máa tà sí wọ́n lè ní ìbejì ní tẹ́ bilẹ̀ yọ̀kan wọ́n lè lọ́kùnrin ni tí ó dìtẹ́ẹ̀tì pọ́kùnrin ni obìnrin lẹ́padà bí wọ́n lè ní May lẹ́bímọ ẹ lè padà bímọ ní June wọ́n lè ní June lẹ́bímọ ẹ lè padà bímọ ní October wọ́n lè dìtẹ́ẹ̀tì yẹn ni ǹjẹ́ scan lè sọ bóyá olórí ire lọ́mọ yẹn àbó lórí ibú ṣé scan lè sọ irúṣẹ́ tó yẹ kọ́mọ yẹn ó ṣe tí ó fi rọ́wọ́ mú ìyẹn tí wọ́n fi yẹ̀pẹ̀ dìtẹ́ẹ̀tì ṣẹbọ pẹ̀lú Allah ni Ọlọ́run nìkan ni màá yẹ wà lọ́dọ̀ ẹ̀ kò sí ní kápẹ́ ẹnìkan ìyẹn nìkan ló yẹ kẹ́nìkan fẹ́ ṣé scan lè dìtẹ́ẹ̀tì pé ìràwọ̀ lágbájá àti lágbájá lẹ́yìn blood group tó máa ń wò àìmọye èèyàn ní òsìwò blood group rárá tá a fẹ́ra wa tá a bímọ lẹ́jọ́ tí ò sí kàkà àmọ́ bí ẹ bá ti lọ máa blood group kó tó fẹ́ra wọn ìyẹn da ìgbàgbọ́ láàmú ẹni ẹwẹ àwọn ọmọ tán ẹgbọ́n mẹ́ kọ́mọ́dé ẹ̀ Adnan ọya gọ́fà mo ń sọ̀rọ̀ tí láàgbọ́n bá yẹ sọ eré lẹ́gbẹ̀ẹ́ ó wù mí kí ọlọ́run mi máa wà fáà tí wọ́n súnmọ́ yín tí wọ́n má lè sọ fún yín pé mùsùlùmí lámọ̀ yín àwọn tí wọ́n jọ yín lágbàáyé irú kílà báwo làwọn ṣe maintain crowd wọn tí ò kọlu ẹ̀sìn wọn ò ní ẹ má fi díẹ̀ ẹ̀sìn mi múlẹ̀ mọ́ lórí péjì yín mọ́rọ̀ yín èyí tẹ́ wá ṣe léni tó padà tó kàn mí rèé sẹ́rí ọ̀rọ̀ Muyideen Àgbàlá Gabriel tẹ́ dá sí èmi already láti dá sí tẹ́lẹ̀ èmi ní program kan tí mi ń bá lọ tẹ́lẹ̀ mo tẹ̀ sí episode 1 episode 2 episode 3 náà mo fẹ́ kọ́nà fún mi láàyè ọdún ni ò jẹ́ kí n tíra ìtẹ̀síwájú èmi wá ń bọ̀rọ̀ lọ mo wá ní bẹ́ẹ̀ mi sẹ́rí ọ̀rọ̀ Muyideen gbé mi lórí program yẹn ni mo ní ìṣòro táwa Yorùbá nírè ibi tí ọ̀rọ̀ ẹ̀sìn bá wa tó kó bá wa dérè mo ní tí ọba sí ọ̀rọ̀ ẹ̀sìn ni ó ṣeéṣe kí lọ síwájú ó ti dé bá wa nílẹ̀ Yorùbá jù báyìí lọ. Wa alaikum salaam àǹtọ́là Kamaludeen ọmọkùnrin ti dé ọmọ mi ti dọkùnrin yẹ́yẹ́ o mashallah ìgbà wo lọ dé àná ọ̀yá jòkójòkó bàbá rẹ̀ ń kọ́ ẹjẹ gbọ́dọ̀ mọ́ lórí fúrógámù mashallah ọ ti gbàgbé kéwú wáyìí tó alhamdulillah ń bọ̀ sẹ́kà ti gbàdé pálọ̀ tí wá no school mo wà ní Lọ́kọ́jà ok tó ń bọ̀ mi bàbá à ń tẹ̀lé mi ẹ bá mi táàgì bàbá Kọ́lá Olóòtú ibi tẹ́mi bọ̀rọ̀ dé mo wá ní ibi tọ́rọ̀ ẹ̀sìn bá wa dé nílẹ̀ Yorùbá ìfàsẹ́yìn tọ́rọ̀ ẹ̀sìn kó bá wa nílẹ̀ Yorùbá mo ní kọ́dà bólóṣèlú bá fẹ́ yàn wá jẹ́ tó bá fẹ́ ṣe jàǹbá fún wa abẹ́ ẹ̀sìn làwọn ló gọ sí mo á ní Yorùbá ìran Yorùbá ìtumọ̀ Yorùbá gangan mo gbé wa sáré mo á ní Yorùbá wá rí pé ìgbà tẹ́sìn ti dọ́dọ̀ wa kálukú wa fẹ́ gọ sábẹ́ ẹ̀sìn láti máa fẹ̀sìn jẹun máa scam ara wa mo lọ́jọ́ já sí pé kálukú ìṣòro ìjẹ́ mùsùlùmí àbí ìjẹ́ christian àbí ìjẹ́ abọ̀rìṣà ìṣòro tí kálukú mà tọ́jọ wà general ọjọ́ spiritual challenge ni o ọjọ́ family kìíní kan ni o ogun kìíní kan ni o kálukú mà pẹ́ńbẹ́ bọ́bá wa jẹ́ mùsùlùmí tó bá jẹ́ àfà tó bá jẹ́ wàásí tí ẹni pé fìdí ẹ̀ múlẹ̀ fún mi pé ogun ń bẹ o àmọ́ dìrọ̀ mọ́ Ọlọ́run máa pè Ọlọ́run bẹ́ẹ̀ ni tó bá jẹ́ christian gbé tọ̀ Jésù lọ jọ gbọ́ Jésù yé bẹ́ẹ̀ ni tó bá jẹ́ abọ̀rìṣà gbé tọ̀ Ọ̀rúnmìlà lọ jọ gbọ́ Ṣàngó yé mo ní kálukú tí a máa yí pé táwọn bá ń so wọ́n pọ̀ mọ́ Ọlọ́run àwọn oníròúnjẹ jẹ wọ́n wá dúró lórí ká máa pariwo ogun ayé ẹ
máa bọ̀ kí ogun yìí ó lè bá ṣẹ́ bọ́sẹ̀ gbé ogun ẹ padà ìṣòro yìí àjọ níní wọn wá fẹ́ tú kálukú lẹ̀ wọ́n ti mọ̀ pé táwọn bá ń jáde everyday táwọn bá ń polówó ogun ayé ìdí ayé àṣàṣì ayé ìlọsíwájú bọ́sẹ̀ gbé ogun kálukú ọmọ mọ̀ pé wá ìtẹ́ fi jẹ́ kí ọ̀rọ̀ ẹ̀sìn ó yé wa bá ṣe kírun ntọ́ bá àrùn jẹ́ ntọ́ bá ìrun jẹ́ ntọ́ bá lùwàlá jẹ́ ntọ́ bá ájì jẹ́ wáì tí kálukú fi gbọ́ yé wáì tẹ́ fi jẹ́ kí solúsàn àṣàṣì àránsí èèyàn àlìjánu kọlù yàn ẹ jẹ́ kálukú náà gbọ́ yé ká sì mọ solúsàn ẹ̀ ṣèbí tálùwàlá bá já ṣèbí èèyàn tálùwàlá sí kálukú wá gbọ́ síbi pé ìmọ̀ dẹ́rù ogun ayé báyàn ìmùlẹ̀ àwọn àgbà ayé ń bẹ o tí wọ́n lè dà yẹn lẹ́rù nù sẹ́wọ̀n ọ̀dà wọn lẹ́rù nù ni wọ́n ráyè TikTok máa rí pé ìran Yorùbá ìṣòro tí kálukú jọ ní tọ́wà general òun ni Yorùbá gọ̀tì láti máa fi scam ọ̀ra wa mo ní wọn ò ní kọ́yìn ẹ̀tọ́ Jésù gangan lọ mo ní ẹ wo ọ̀rọ̀ ọmọkùnrin tí ń lọ lọ́wọ́ ibi tí ọ̀rọ̀ Muyideen ti yàwó lé sọ́dọ̀ mi nìyẹn mo ní Yorùbá máa tájẹ́tì láti gba owó lọ́wọ́ ẹ̀ láti sọ dẹrú sọ di ọmọ ìjọ wọn at the same time but wọ́n lu ọ̀nà ìṣòro tọ́wà general bí ogun ìdílé ẹ máa bọ̀ ẹ̀gún ìdílé tó ní ọ̀ní bẹ́ẹ̀gbẹ́gbẹ́ ọ̀ní rí ọwọ́ tìbọnù ẹ̀gún ìdílé tó ní kọ́ kàwé tán kọ́ ọmọ ríṣẹ́ mọ́ fẹ́ pa ogun ní àrẹ́ lẹ́nì tí ẹ parẹ́ ní wọ́n rí bọ́ ti rí hun ìran Haúsá ò rí bẹ́ẹ̀ Haúsá ò ní wá sórí rédíò kí wọ́n máa polówó ìdè ẹgbẹ́ omi nílé ẹni mo gbàdúrà fún yín lẹ́ni ó lè burú fún wọn wọ́n mọ̀ ti wí báyìí òní Yorùbá ò ní ṣe bẹ́ẹ̀ Yorùbá lọ gbọ́ síbi ìṣòro tọ́jọ́ wà general ìṣòro tá a jọ níní but ìran Yorùbá wà lọ gbọ́ síbi ìṣòro yẹn láti máa fi dúpọ̀ everybody wọ́n jẹ́ kí wọ́n máa ní program lórí rédíò lórí ìyẹn lọ jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin tẹ́jẹ́ dédé pìrìsẹ́ńtà náà máa ráwọn èèyàn kan gbé wá fún interview bàbá ẹ bá wa ṣàlàyé lórí àwọn ọmọ ẹlẹ́gbẹ́ ta lọ́dọ̀ láàmú tó ṣàkóbá fóun náà tó náà fi gbóyin kì lẹ́ni tí ò tí ju 65 years lọ tó náà ń tẹ̀pa bàbá ẹ bá wa ṣàlàyé àwọn ọmọ ológo láti gbà tá bá ti bí ní oníjójú rògbòlò Ọlọ́run tọ́jọ́ dá wa sọ pé ìwọ ó pè wọ gúnlẹ̀ special ọ sọ fún wọn ní ìwọ ọlọ́tí ìwọ oníjìbìtì ìwọ ọ̀daràn ìwọ criminal ìwọ àfáà tó ń báyàwó ìyàwó sùn ìwọ àfáà tó ń fi ṣe celebration ọdún ìwọ àfáà oníjìbìtì ṣé ìwọ Ọlọ́run wa pè kalẹ̀ yóò máa wá sọ àṣírí ìgbésí ayé ẹlòmíì fún ọ Yorùbá wa gọ sábẹ́ solution Yorùbá wa ó wá já sí pé ìjáde Yorùbá lórí TikTok lórí Facebook lórí YouTube ìṣẹ́gun ìdè nígbòdúmọ́ ìdè ìtúsílẹ̀ àwọn ayé mélòó lè àwa Yorùbá àwọn owó gan ní ń dè wá gan mélòó ni population wa àwa ń scam ara wa ẹ máa tẹ̀síwájú ẹnu ẹ̀ ládé wa ibi tí mo bá dé nìyẹn mo wá ní ìyẹn ló ṣẹlẹ̀ pásítọ̀ tí máa pè é mo wà lórí program ni máa pè é ok gbé fóònù fún wọn hello salaam alaikum lẹ́nà sí dáadáa lẹ́wà àsífà wọn ní pèsè náà fẹ́ rà àti àsífà àti màlàká tí wọn ní pèsè àdúgbò wọlé yín wà yìí ẹ̀tà yẹn fún náà ẹgbẹ́ fóònù fún hello jẹ́ kí wọ́n ta àsífà wọn ní pèsè tí wọ́n ní yẹn fún ẹ náà àdúgbò wọlé wà yìí àlọ́dọ̀ àtàníwìrì nìyẹn náà gbé fóònù fún wọn gbé fóònù fẹ́ nìyẹn sí lọ́dọ̀ àtàníwìrì náà wà yìí àbí ọ̀gá yín kọ́ tọ̀ ẹ má bínú kí ló dé èmi àmọ́ darí ẹ̀tì yẹn pé kọ́ lọ ra nǹkan ṣe àmọ́ ìgbà tó ti wá débẹ̀ mo ní láti bó ni mo gbọ́rọ̀ dé ẹ̀ ń tẹ̀lé mi sá bàbá Kọ́lá Olóòtú ọ̀rọ̀ tẹ́ ń wò yìí ọ̀rọ̀ Muyideen yìí sẹ́rí ọ̀rọ̀ yìí ti wà controversial mi ò fẹ́ dá sí but ibi tí mo ti wọlé síbi ọ̀rọ̀ yìí ni sẹ́rí ìgbà tí mi ń bá program mi lọ mo wá ní
yóò bá fẹ́rẹ̀ ẹ̀tàn dépò wípé tá bá ti rí yàn bí ìgbésí ayé wọn ṣe dá láre ńtọ̀ ni wọ́n mọ̀ sáà wọ́n tún wá sánà bí ńtọ̀ wọ́n ṣe dẹrú àwọn wọ́n kí rẹ̀. Salamu alaikum. Ra yìí tán bá ní ẹ̀ta yìí tán bá ní fún kẹwàá kó má padà ọ̀nà tó ti wá yẹn jìnà ọ̀nà gánà jọ̀fà lóhun ni ẹ wá jẹ́ kó lọ sí ẹ bá mi júwe ibi tó ti lè rí màlàkáàtì náà rà fún. Màlàkáàtì máa wà lódà tani mo dí tó ń ta ẹ júwe bí ẹyin níbi àfá ìdí àpẹ́ mi báyìí ní akẹ́ tó dé òde aláwùsá mi báyìí. Èèyàn nìkan wà ń bẹ àfá ó dà pé ànúrù làwọn náà ń jẹ náà ànúrù ló dà pé wọ́n ń jẹ. Se bọ́dọ̀ ìmáàmù lọ lọ́njọ́ ní àbí ń bọ́ lọ́tí lọ́la ńjọ́ ní. Lọ sí ẹni yìí wà lọ́wọ́ ọmọ ẹni tó ń ta nǹkan islamic máa lọ sí ọ̀nà dí àpẹjà ẹ̀ níbi nǹkan tó débi òde aláwùsá yẹn ẹnìkan náà ń ta mí ọlọ́jẹ́ kún owó kún báyìí sá. Mi mọ̀ bóyá Sufi nílẹ̀ Yorùbá àwọn òjò ti bí kíbi ẹ̀bùn pọ́nbélé làwọn mú níṣẹ́ kátẹ̀yẹ̀pẹ̀ kò jẹ́ kí ní kan fún wọn sọ níta gbangba para ẹ̀sìn wa ni. Sufi nílẹ̀ Yorùbá àwọn òjò ti bí kíbi ẹ̀bùn pọ́nbélé làwọn mú níṣẹ́. Ìgbà tí wọ́n ń bọ̀rọ̀ lọ mo ní ìmọ̀ tájẹ̀tì èèyàn béèyàn ó ṣe dẹrú béèyàn ó ṣe dọmọ àjọ wọn tí yóò bá fálù mo níyẹn ló bí ọ̀rọ̀ pásítọ̀ tí ń lọ lọ́wọ́ yìí. Mo ní pásítọ̀ kan tí wọ́n ń pè ní Àgbàlá Gabriel mo ní jọ́tọ̀ pàdé ọmọkùnrin tí wọ́n ń pè ní Muyideen yìí mo ní ó yẹ kó lè béèrè pé Muyideen lẹ́yìn yìí péré ṣé ẹ ti di kírísítẹ̀nì kọ́ wá sọ rísìn òun ò lẹ́sìn o òun ti di mùsùlùmí o òun ti di kírísítẹ̀nì o òun ò kírun o kọ́ wá wádìí ok a fẹ́ ràn yín lọ́wọ́ a fẹ́ gba owó fún yín. Mo á ní kódà kọ́ wá tẹ̀lé dé mọ́sálásí tọ́mọ yìí ti ń kírun tó bá jẹ́ pé bá pèrè ní mùsùlùmí bó ni ọba ṣe ní ìtọ́lọ́wọ́ àwa gbogbo àwa mùsùlùmí pé mo rí ọmọ yìí àgùntàn yìí mo fẹ́ kẹ́ dá padà. Mo ní àmọ́ bó ṣe gbọ́ Muyideen ó náà ti wọ́n pé ókè tájẹ́ẹ̀tì méjì ni ó ti kọ́kọ́ rí pé ẹ wá bá wa ní church ọmọ ìjọ ti tún lékún nìyẹn. Mo ní kò jọ wádìí àwa èmi ò ní pàdé yà lọ́nà ní ti fẹ́ náà lọ́wọ́ nìkan wá ní Joshua lòun kíní kan lòun ìtí mo ọ̀tọ̀rọ̀ bára lọ́wọ́ mi ni Muyideen yìí gangan Muyideen yìí gangan fún rẹ̀ ẹni yìí ní kí n káwọn ogun alẹ́ tó kọ̀nfàmù ní kọ́lọ̀ mọ́ fi owó di ọ́ sọ́rí tó bá lo gbogbo àgbómọ ayé yìí tí ọba ti sí owó lọ́wọ́ èyàn ń ṣe rẹ̀ ni àná Ọlọ́run ní fèmí àti yín lọ́lọ́ mọ́ fi owó jẹ wá ìdùnnú ayérayé Ọlọ́run ọmọ jẹ́ tiwa processing ni ó ní ìdùnnú alẹ́ tó kọ̀nfàmù ní kọ́lọ̀ mọ́ fowó wọn wa má wà járí ìbànújẹ́ má tẹ́ ní ìbànújẹ́ tiwa má jà má bá wọn wá láàárẹ̀ kọ̀nfàmù ní alẹ́ máa ń pàwà tó kọ̀nfàmù ní owó pẹ̀lú ògùn Ọlọ́run àságàrí rẹ̀ yóò máa ń nà ní kọ̀nfàmù ní ẹ o alẹ́ owó ni ẹ tọrọ owó gidi Ọlọ́run fowó wọn mi Ọlọ́run gbogbo Ọlọ́run má fi owó jẹ mí ọlọ́jọ́ kan sọ sàmì dáadáa owó ni kọ́ bá ti lówó lọ́wọ́ tó wó ń bẹ wèrè lọ́kùnrin tí ń bóra ìwé èèyàn dúdú tó ń bóra sọ ti lówó lọ́wọ́ obìnrin ọgbà tiẹ̀ ọ nídìí kọ́ máa kó sẹ́ni sọ́run obìnrin ọ bá àríná dáadáa sówó ń bẹ obìnrin ọ tẹ̀lé o ẹ̀yìn kí ni yẹ ẹ̀yìn ọ̀rí pọ́ máa ń dùn síbẹ̀ tọ́ lówó lọ́wọ́ olùsí ní ọjọ́. Ẹ̀ ń tẹ̀lé mi mo wá ní ìtajẹ́ ti jàmọ́ èrò gbogbo ẹ̀ ń ṣe lẹ̀ o agara òní dèmi àti ọlájọ́ kan sọ̀rọ̀ iwájú Ọlọ́run ní fowó wọn wá owó ni oògùn alẹ́ tó confam manpower tó confam owó ni tí èèyàn bá ní owó lọ́wọ́ tó bá fi dìtẹ́ẹ̀tì pé òun ò lè ṣe dáadáa káì tó bá mú tálíkà ló ti bẹ́ẹ̀ pọ́ sálì kìámà tó bá ń bẹ ní ọwọ́ gidi ẹ kọ́ tó mọ̀ pé jẹ̀díjẹ̀dí ń bẹ lára ẹ̀ ọ̀nà dín mo wá ní níjọ́ tí Àgbàlá Gabriel ti pàdé ẹ̀ ló yẹ kó ti mọ̀ pé mùsùlùmí lélẹ́yìí mo ní bọ̀ tájẹ́ẹ̀tì rẹ̀ nítorí pé òun náà fẹ́ kí jẹmọ́ òkun kò wo tẹ̀sí mọ́ màá ní mistake tó ṣe nìyẹn ìyẹn ni fídíò táwọn èèyàn wò
ìgbà tí màá wá ṣe fídíò ẹlẹ́ẹ̀kejì máa rí pé èébú mo á fi rìlíìsì fídíò ẹlẹ́ẹ̀kejì pé ẹ̀yin tẹ́ ń gbìjà Àgbàlá Gabriel mímọ tí mò ń sọ o ibi tí mo ti wọlé sínú ọ̀rọ̀ ni ọ̀rọ̀ tó di pé àwọn blogger kálukú ti ẹ ti sọ di fracas kí ni tèmi pẹ̀lú yẹn ibi tí mo fi dá sí nìyẹn ìgbà tí mo wá dá sí níbi fídíò mi ẹlẹ́ẹ̀kejì yẹn nìyá wa kan wá wò láti Lẹ́kì bí mo ṣe sọ ìyá wa yìí wá pè mí pé ọmọ tá à ń sọ̀rọ̀ nípa èyí Muyideen ni wọ́n pè wọ́n láwọn ti gbé e débi tí àwọn fẹ́ gbé e dé wọ́n ní káwọn mùsùlùmí náà gbé ìyá wa yìí ní sáàmù òwòrán ni sẹ́mi ọmọ pé ìdààmú mùsùlùmí kan ìdààmú gbogbo wa ni ká gbé mi tí wọ́n gbé dé kí n wá ọmọ yìí kàn sẹ́mi pé ìtí yá yìí náà gbà wọlé sí mi kí ni wọ́n gbà wọlé ọ̀nà ẹ̀sìn ni pé wọ́n ní àwọn ti gbé e débi tí àwọn fẹ́ gbé e dé káwa náà gbé ìyá wa yìí wá ní kí n ká tá a bá mọ bá a ṣe lè rí káwọn tiẹ̀ kọ́kọ́ ṣe kó tiẹ̀ kọ́kọ́ dùn rí náà ẹ̀kejì kí n wá lọ kí ìyá rẹ̀ ó ṣàdúrà fún káwọn fún ìyá rẹ̀ ní nǹkan wọ́n nítorí pé àwọn wo fídíò bí tó ti dìgírèsì ìyá rẹ̀ pé kí ìyá rẹ̀ tiẹ̀ kọ́kọ́ bùn ládùúgbò àná ká tó wá tẹ̀síwájú kí ni ìgbésẹ̀ táwọn bá gbé lórí ẹ̀ wàláì wọn sọ ju báyẹn lọ. ìyẹn ló jẹ́ kí n ṣe fídíò mi pé ẹ̀yin èèyàn tẹ́ bá bá mi rí Muyideen Àgbàlá Gabriel o mo fẹ́ rí ó sì dijọ́ kejì ẹ̀ lóòótọ́ òun gan fún rẹ̀ ọlọ́wọ́ sì kádàrá kó pe nọ́mbà mi ẹ lọ́bọ̀lọ́wọ́ ó lóun wà ní Ìbàdàn mo ní mò ń bọ̀ wá sí Ìbàdàn bí mo ṣe gbà Ìbàdàn lọ náà nìyẹn níjọ́ Thursday tó kọjá yìí mo sì dé Ìbàdàn mo rí in tí ìyàwó yìí náà fi lérò pé bóyá kí ìyá rẹ̀ ó ṣàdúrà fún sẹ́ẹ̀rí ọlọ́mọdé ó burú fún ìyàwó tí wọ́n pilẹ̀ ọ̀rọ̀ yìí ọlọ́mọdé alámọ̀dé wọ́n dàrú sẹ́ẹ̀rí wọn ló dìgírèsì ìyá rẹ̀ ní public kí wọ́n sọ pé bóyá wọ́n rò pé bóyá ìyá rẹ̀ yìí làjẹ́ ti ń ṣe àbí ìyá rẹ̀ ló dá lóporú but sẹ́ẹ̀rí ọ̀tá máa gbàbẹ̀ wọlé tọ́mátì mọ̀ pé tí yẹn bá kọsẹ̀ lára ìyá ó lè di ọ̀nà mọ́yàn lọ́wọ́ tí wà tí ìyá rẹ̀ bá ti wá jà ní public tẹ́ bóyá ìyá ṣe pèlé ọ wọ́n wá gbàbẹ̀ wọlé pé ìyá rẹ̀ ti sọ pé kò ní bẹ́gbẹ́ pé tọ́ wọ́n á máa sàwọn àṣàsí kan pẹ̀lú yọ̀ǹda Allah tí wà tí yẹn bá jà nísìn tẹ́ bá jà ní public bọ́yọ̀ rẹ̀ tẹ́tọ̀ bá ti fọwọ́ gbáyà pé lọ́yọ̀ ọdún kan lónìí tí ọ̀rọ̀ rẹ̀ ọba dàrú ọlọ́mọ àlè lọ òun tó sọ kò ní ọ̀nà kankan kò lóògùn o kò ní kankan tó fẹ́ ṣe o ọ̀ sì lè rojọ́ èèyàn lábòsí fún ọlọ́run bọ́ ọba máa dàrú ọlọ́run máa tò tó ọba ti jẹ̀bi rẹ̀ pé àmọ́sára àwọn tó máa fọwọ́ gbáyà nǹkan míì làwọn máa fẹ́ ṣe pé jájọ bẹ́ẹ̀ tiẹ̀ lọ́dún kan lónìí tó ọba dẹni gbàgbé ọlọ́mọ àlè lọ tó bá jẹ́ pọ́lọ̀ lọ fẹ́ fẹjọ́ rẹ̀ sùn ọ̀ mọ́ tọ́lọ́run ṣe ó lè jẹ́ pé ayé lè má gbàgbé rẹ̀ àmọ́ lọ́run lè fa ìsàn kan but ìwọ ti mọ tí wọ́n fẹ́ ṣe ta ló ń tẹ̀lé mi sẹ́ni táwọn àwọn ọ̀tá bá ti wá rí pé òkè sẹ́nìkan ti jáde ní public náà ó ti fọwọ́ gbáyà pé òun máa ṣaburú fún àwọn àgbàbẹ̀ wọlé wọ́n máa ṣaburú látẹ̀yìn àwọn máa ṣaburú wọ́n lè gbẹ́bọ wọ́n lè ṣètùtù wọ́n lè máa gún kinní kan lábẹ́rẹ́ wọ́n lè dáná yẹ́ èrè kan but ẹni tó lérí sí wọ̀nyẹn ni wọ́n máa wò pẹ̀lú yọ̀ǹda Allah wà máa hùn bẹ̀ dọ́ọ̀rí nàbí ìmìnì àdín ìlàbí ìsìnlá ló fi jọjá sí pé tọ́ ọ̀bá ti ní nǹkan kan tó lè ṣe fún yàn má lè rí pé nǹkan rẹ̀ ó bàjẹ́ ní public wọ́n gbàbẹ̀ wọlé ta lórí ẹ̀ pé tó ń tẹ̀lé mi ẹ kó kórù lẹ́yọ̀ rẹ̀ bóyá yóò ẹ fẹ́ lọ jìnnà ta ló ń tẹ̀lé mi níyàwó ẹ̀fí alókè ìgbà tó ti lé degrees màmá rẹ̀ ní public yẹn ká wáyà rẹ̀ lọ kí ìyá rẹ̀ tiẹ̀ kọ́kọ́ bọ̀ ládùúà nítorí ajá ká gbé ságbáyé náà ni wípé ó ti lọ́dọ̀ ìyá rẹ̀ o torí pé ìyá rẹ̀ náà ní kálukú yẹn rí pé bóyá ó bú tọ́lá ẹ̀yin náà ń lo ègésì ẹ̀ pé ọmọ tó jẹ́ pé òun gangan fúnra ẹ̀ ó ti bóòní ò ṣe ní sáláì mọ́re sí Àgbàlá Gabriel ẹni tó jẹ́ pé ìyá rẹ̀ gan inú ìyá rẹ̀ ò dùn sí ìyá rẹ̀ gan ti gbé pèlè ìyá rẹ̀ gan ti gbé sépè ìyá rẹ̀ ok àtúnwá publish fídíò yẹn pé ìyá rẹ̀ ti ṣàdúrà fún o sẹ́rí fídíò tẹ́rí tí mo release yẹn ibi tí mo ti kọ́kọ́ bẹ̀rẹ̀ jọ́rẹ̀ àmì bá tó bẹ̀rẹ̀ sí comment why tẹ́mi bá fà súnà ní mo gbéra mi why tẹ́mi fi aláwò rẹ̀ kó kúnlẹ̀ fún ìyá rẹ̀ ṣé mo bá wọn ní mùsùlùmí ni ṣé èmi ni mo bí ni lílọ tí mo lọ́njọ́ Thursday wọ́n sọ pé bí mo ṣe bá wọn ní mọ́sálásí pé mùsùlùmí ni wọ́n
ẹ̀yin tẹ́ ń kọ́ yìí pé ó yẹ kí mi ò rò pé orí ẹlòmíì pé dáadáa ná yìí pé wáyé tẹ́mi fi gbà kó kúnlẹ̀ fún ìyá rẹ̀ èmi làwa gbọ́ yé pé ìkúnlẹ̀ fúnra ẹni kì í sáré ẹ̀sìn àwọn ẹni yóò wá ti gbà sílámù ìyá tí wọ́n rán mi the first iṣẹ́ tí wọ́n rán mi náà ni pé kí n jíṣẹ́ fún ìyá rẹ̀ kí n fún màmá yìí lówó yìí kí n sì ní kó ṣàdúrà fọ́mọ yìí mo sì kówó fún ìyá bẹ̀rẹ̀ àdúrà báyìí ọmọ wó lulẹ̀ fún yẹ ṣé ibẹ̀ náà ní tí mo sọ pé dìde kí ni tèmi kìí ṣe mùsùlùmí ṣebí church ló ti kú ọ̀rọ̀ kúnlẹ̀ tó dàrú mọ́ ẹ̀yin súfì nǹkan kan lọ́wọ́ báwo ni ò ṣe wá ní dàrú mẹ́ni tí kìí ṣe mùsùlùmí lọ́wọ́ ṣe ibi tí ti pilẹ̀ lọ̀rọ̀ kúnlẹ̀ nígbà tí mo débẹ̀ kí n kà máa sọ fún ẹ pé ìkúnlẹ̀ but ẹ̀yin èèyàn tẹ́ bá ti jẹ́ ọ̀tá èèyàn ẹ̀ ní rí dáadáa ní tẹ̀yìn bá ṣe mistake ìbẹ̀lẹ̀ mọ̀ sọ ẹ̀yin nu ọlọ́run ni ẹnu ẹ̀ lájọ wa yóò bá yé mi gan sẹ́ni tí ì bá jù báyìí lọ tí ì bá ní jù báyìí lọ wàlẹ́ mo mẹni tọ́lọ̀ ń pálẹ̀ jù mí lọ ọ̀rọ̀ ẹ̀dá nìkan lèmi ọmọ àmọ́ pé kí n rí yẹn báyìí pẹ̀lú tí máa sọ pé ọlọ́run mọ̀ kí ni tí ń sọ yíyé mi délé yìí lọ ẹ máa ń tẹ́ ẹ fẹ́ múnú ọ̀rọ̀ yẹn káwọn onísúfì àbáwọn oníjàlábí máa lò ẹ wo wọ́n sì ní kò lè ọ̀dá èèyàn ló kúnlẹ̀ yìí o ṣé ń fọ lórí ni kì í ṣe mùsùlùmí níjọ́ tá a bá yẹn ṣebí kí n tó máa sọ pé ìsìláàmù ọkọ̀ fara yín kọ́kọ́ ju ìsìláàmù oyè náà yín kàn jẹ́ mú ìdí nìní ìgbà tọ́rọ̀ bẹ̀rẹ̀ sí tẹ̀síwájú ó ní níjọ́ tí Àgbàlá Gabriel máa pàdé òun lọ́nà ó ní òun ti mú nǹkan gbogbo ń tẹ̀yàn máa mú lòun ti mú òun ọ̀lẹ́sìn mọ́ òun kàn jẹ́ mú ìdí nìní ó ní táìmù gbà tí Àgbàlá Gabriel pàdé òun ọ̀lọ́lẹ̀ gbégún rí òun ọ̀wọ́ chọ́ọ̀chì rí àmọ́ táìmù tí Àgbàlá Gabriel pàdé òun yẹn kò sí ẹ̀sìn tí wọ́n bá ní kó òun ṣe tó òun lè ṣe torí pé òun ti mú nǹkan débi pé òun ò ní làákàyè mọ́ tẹ́ ẹ bá súnmọ́ mú ìdí ni ẹ mọ̀ pé ó ní làákàyè jèmi àti yín lọ. ẹni yìí ẹ jẹ́ rí tẹ́ ẹ bá ti ọ̀rọ̀ ọlọ́rọ̀ tẹ́ ẹ bá ti fẹ́ dá sí ẹ dá sí tẹ́ ẹ fi mọ̀ pé mo fẹ́ pàdé àánú Ọlọ́run bàbá Kọ́lá Olóòtú ọ̀rọ̀ tẹ́mi wá sọ rèé èmi náà ni mo kọ́kọ́ give information pé ìyá wa káníkẹ́ ń wá wá o ìyá yìí ò sì sọ fún mi ju kí n fún ìyá rẹ̀ lówó kí ìyá rẹ̀ ó ṣàdúrà fún ká wá wo kí ni a lè ṣe nínú ètò ìgbésí ayé ẹ̀ wàláì màmá yìí ọ̀sọ̀ jù bá lọ wọ́n ní mùsùlùmí wọ́n láwọn ti gbé débi táwọn fẹ́ gbé dé ẹ jẹ́ káwa náà gbé pèsè bí Muyideen ni wọ́n pè kí n tọ́ wọn lọ tọ́wọ́ ẹgbẹ́ mùsùlùmí náà ni wọ́n tún wọn bí a ṣe mùsùlùmí kódà kí wọ́n má jẹ́ mùsùlùmí ká ṣe ń tọ́lọ̀ ń bá fún wa lágbára fún wọn ká máa bá ti wa lọ ìyá yìí ọ̀sọ̀ jù bẹ́ẹ̀ lọ bàbá Kọ́lá Olóòtú information tẹ́yìn gbé jáde yìí bó lẹ ti gbọ́ ọ̀rọ̀ tẹ́ ẹ sọ rèé. Ọlọ́run tí kì í fẹ́ ní tiẹ̀ lẹ̀. Muyideen Àgbàlá Gabriel tún ti pàdé aláàánú mi o. Ọ̀kan nínú àwọn mùsùlùmí ìyá olówó kan ní Lẹ́kí ló ní kí wọ́n gbé mọ́ Muyideen Àgbàlá Gabriel wá. Wọ́n ní kí wọ́n tó gbé Muyideen Àgbàlá Gabriel wá dọ̀hún kọ́kọ́ lọ rèé gba ìrẹ́lẹ́nu ìyá ẹ̀ wọ́n fi 250,000 ránṣẹ́ sí ìyá ẹ̀ pé kí. Bàbá Kọ́lá Olóòtú àgbàlagbà ni yín amòye ni yín Bàbá Kọ́lá Olóòtú ìyá níbi ta ló fún yín ní information pé ìyá olówó kan sọ pé ká lọ lè gbé Muyideen wá ṣe àfikún wípé wọ́n ní ká gbé Muyideen wá ìyá wa yìí náà gbé ní pé kí gbogbo mùsùlùmí náà ó sì pa kì í ṣẹrù àwọn nìkan a máa fi ṣòwò. Ọ̀yá ẹ ti tinútinú fọ́mọ yín ládùúgbò tó bá ṣe wípé ìbínú yín ní tẹ̀ lọ́mọ yín. Ìyá ẹ̀ ṣàdúrà fún Àgbàlá Gabriel Muyideen. Mo bínú o wòlíì Àgbàlá Gabriel mo bínú o. Orúkọ ti so mọ́ra wọn ni kò sí bá a ṣe lè pè é tó lè tí kódà bọ́ bá lọ Mọ́kà tó bá dé wọ́n mọ̀ pé Àlàájì Àgbàlá Gabriel ni o. Ẹ wò mí. Ṣé ẹ rí i? Ọ̀rọ̀ Muyideen Àgbàlá Gabriel.
sì mú dọ́dọ̀ ìyá ẹ̀. Ìyá yìí ní Muyideen kọ́kọ́ ní ìdí oúnjẹ àsìkò àtàwọn vitamins ká àsìkò. Wọ́n gbé lọ síbítù wọ́n lọ yẹ̀jẹ̀ rẹ̀ wò. Bàbá Kọ́lá Olóòtú. Bàbá Kọ́lá. Torí Ọlọ́run ẹ̀yin tẹ́ kìí sọmọdé mọ́. Gbogbo tọ́lọ̀ mọ́ kó fẹ́ dà ẹ̀yin nìkan lẹ mọ́ tó kù tọ́lọ̀ wọ́n ti ṣe fún yín báyìí. Ní wíwò táwa ń wò yín lókèrè gbogbo tọ́lọ̀ mọ́ ṣe fẹ́ dà láyé Ọlọ́run ti ṣe fún yín báyìí kí á mọ̀ ṣe dà lókù. Ẹni ìyá yìí padà ìgbà tí Muyideen dọ́dọ̀ ìyá yìí ní Muyideen kọ́kọ́ ní oúnjẹ àsìkò àwọn oúnjẹ fítámì kí wọ́n kọ́kọ́ gbé lọ hospital kan lọ yẹ̀jẹ̀ rẹ̀ wò. Bàbá Kọ́lá Olóòtú hospital wo ni wọ́n gbé lọ? Subhanallah. Gbàyẹn wọ́n bẹ̀rẹ̀ tọ́jú lórí ẹ̀. Aṣọ báàgì ńláńlá méjì jàlámíà oríṣiríṣi ni wọ́n rà fún Muyideen Àgbàlá Gabriel. Wọ́n ra jàlámíà ńláńlá àtàwọn aṣọ fún Muyideen Àgbàlá Gabriel. Àdéhùn tí wọ́n ṣe pẹ̀lú Muyideen ni pé yóò máa jẹ, yóò máa mu, yóò máa wà ní ibi tó dáa. Sẹ́rí mo fẹ́ ẹ jẹ́ kí n sọ fídíò sẹ́rí orin tí wọ́n ń play kí n ní mi lábó ṣe wà yẹn àwọn orin tí wọ́n ń play kí ní kàn yìí ń jẹ́ àmọ́ ó ti di túláàsì kí n play ẹ̀. Bàbá Kọ́lá Olóòtú Allahu Akbar. Àwọn wo lẹ́fẹ́ kí ni wọ́n dùn sí yín lórí ọ̀rọ̀ yìí tẹ́ fi sọ tẹ́ sọ yìí? Àwọn wo lẹ́yìn wáyọ̀ nù wọn? Ẹja gbọ́ tán. Wọ́n ra àwọn aṣọ kò ṣeé má ní fún Muyideen Àgbàlá Gabriel. Wọ́n ní 5 million níyà owó tí ń jẹ Muyideen tí ń pariwo pọ̀ nídìí 5 million. Wọ́n ní kó fọkàn balẹ̀ tí ó bá ta tẹ́tẹ́ tí ò mutí tí ò ta tẹ́tẹ́ fún odidi oṣù 6. Wọ́n máa kọ́wọ́ sí lápò, wọ́n máa fún ní gbogbo nǹkan tí ń fẹ́. Wọ́n gbé lórí sọfẹ́ni. Wọ́n gbé Muyideen Àgbàlá Gabriel. Wọ́n ti gbé lórí ìṣọ́ kan tí ọmọ sọ tọwọ́ tẹsẹ̀ báyìí. Ìṣọ́ rẹ̀ kìí ṣe pé wọ́n dé mọ́lẹ̀ lójú kan náà o, ó fìrì láti máa lọ ṣùgbọ́n àwọn kan ń mọ́nítọ̀ rẹ̀. Wọ́n gbé lórí mọ́nítọ̀rì. Bàbá Kọ́lá Olóòtú. Bàbá Kọ́lá Olóòtú. Kí ló mú yín ṣe léyìí? Wọ́n dẹ̀ gbà yín láyé irú information yìí lórí rédíò tẹ́ wà. Àsì rédíò pírẹsẹ́ńtà, àsì àgbàlagbà, àsì olóye, onímọ̀, gbajúgbajà ìlú mọ̀ọ́ká ẹni tọ́lọ́run bá ti kẹ́. Ṣé ó dáa kẹ́ pass information tí ò rí? Ọ̀mùtí ò sì gbọ́dọ̀ ta tẹ́tẹ́ láàrin oṣù 6 tó bá ti mu títọ̀ ta tẹ́tẹ́. A jẹ́ pé ọgbà owó ọgbà 5 million tó fi bẹ̀rẹ̀ bísínẹ́sì ẹ̀. Ọmọ kírun tó bá ti ń kírun gbogbo tó bá fẹ́ lòun tó bá fẹ́ ná láàrin oṣù 6 ọmọ kírun tó bá ti ń kírun. Bàbá Kọ́lá Olóòtú ẹ̀yin náà sì bímọ tiyín kọ́lọ́n já àwọn ọmọ tiyín náà ọlọ́mọdé wọn pàdé aburú kọ́lọ́n já àwọn ọmọ tiyín náà yín kí wọ́n yẹn dúmọ́ fún àwọn ọmọ yín náà pa yín lẹ́kún. Nǹkan yọ kánimọ̀rọ̀ lórí ọ̀rọ̀ yìí àníyàn mi lórí ẹ̀ ní wípé bóyá ẹni láti pass ìlú information yìí
láti lè jẹ́ káwọn míì tí wọ́n bá ní èrò láti ran ọmọkùnrin yìí lọ́wọ́ kí wọ́n lè bá káwó orí wọn kù, ká lè bá dáwó orí wọn, ká lè dìímú. Ẹ má gbàgbé pé ẹni tọ́lọ́run bá kọ pé yóò ṣe ni lóore yóò ṣe. Bẹ́ẹ̀ ti lérò pé expectation ti yín ni pé bóyá 5 million ní sọ̀rọ̀ ẹ̀, Ọlọ́run lè padà ní kọ́ ọmọkùnrin yóò padà di ẹni tó jẹ́ pé yóò máa ná 10 million naira pẹ̀lú ìrọ̀rùn. Àkọ́kọ́ náà àwa gẹ́gẹ́ bí mùsùlùmí báyìí ṣe lérò pé bóyá wọ́n fẹ́ tàn máa ń pè mú ìdí nìkan wọlé ńsìn inshallah Ọlọ́run dákun kó fún láàyè kójú gbé. Ǹjẹ́ àwa sẹ́rí àwa gẹ́gẹ́ bí mùsùlùmí wọn kì í tàn yẹn gba Islam. Àwọn fídíò kan ibi táwọn àfáà wa ká àtẹ̀mí náà àti gbogbo wa tá a ti ń ta fíìwù rẹ̀ tẹ́fì mọ̀ pé fúnra ara ẹ̀ ọ sọ àwọn ọ̀rọ̀ kan tẹ́fì mọ̀ pé orí ẹ̀ pé jèmi àti yín gan lọ láwọn sáìdì kan ìkankan ò ṣe làákàyè ẹ̀. Ó sì sàwọn àlàyé kan tó ṣàlàyé sábàbí tí Ọlọ́run bá lu Àgbàlá Gabriel fún nínú ìgbésí ayé òun. Ó sọ̀rọ̀ débi wípé ó ní Ọlọ́run lu Àgbàlá Gabriel nínú ìgbésí ayé òun pé òun ò ní mutí mọ́, òun ò ní mukúmu mọ́. Ó ní sábàbí tọ́lọ́run lu Àgbàlá Gabriel fún nínú ìgbésí ayé òun. Àmọ́ tó bá jẹ́ pé Ọlọ́run bá lu Àgbàlá Gabriel ní pé òun ò nílé láyé ni kò gbọ́dọ̀ jọ jásí pé Àgbàlá Gabriel náà ni ó ṣe bóun ó ti nílé òun náà ni ó tún wá gbà. Ó ní tó bá jẹ́ pé Ọlọ́run bá kọ pé Àgbàlá Gabriel ni ó jọ ní sábàbí tóun fi fẹ́ yàwó láyé ni kò gbọ́dọ̀ jọ jásí pé Àgbàlá Gabriel ni ó fẹ́ yàwó fóun òun náà ni ó tún wá gbà. Ó ní bóun ṣe wá wà yìí ìsìláàmù náà ni wọ́n bí òun sí. Àwọn ọ̀rẹ́ tóun ní tẹ́lẹ̀ láàárọ̀ ọjọ́ àfáà ní gbogbo wọn. Jẹ́ ń fún ilé yìí ní total blocking kíní kan ọmọ ọba Bímbọ́lá ọ nídìí total blocking ọ̀ tó rí péjì yìí mọ́. Èmi ọba yín sọ̀rọ̀ blogger àwọn francas ń bíbà yìí kí lọ wá débí. Ọmọ ọba Bímbọ́lá ọ nídìí total blocking ní fún so ọ ti delete comment rẹ ni mo fẹ́ kọ́kọ́ gbá ilé ìsí kìíní náà mo ti rí mashallah ọmọ akẹ́ ó ti delete ọ wà ń bẹ̀ ọ dàbọ̀ total blocking ọ tún rí péjì yìí mọ́ ọ ti lọ báwọn. Èmi ọ̀fà lù yín èrò èèyàn wọn ti kọ́dà wọ́n ń wò ó tẹ́lárí èèyàn táwọn wò kí ni tèmi pẹ̀lú yìí ẹ lówó kẹtẹ fẹ́ fún mi ni àwọn bàbá sẹ́ monetize péjì àwọn olówó kẹkẹ tá à ń gbà àwọn èmi ò nídìí kí n bàbá yín fọ̀rọ̀ báyìí create content kò ní content tí ó sọ mi dolórí ibú tí ìfi nígbà ọlọ́run pàdé ọlọ́mọdé bá wọn create ẹ̀ àwa ń bá yín dá sí lágbègbè tó yé wa ní tí ọba sí ọ̀rọ̀ tí bàbá kọ́lọ́ olóòtú sọ èmi ò ní dá sí kankan àmọ́ wòran náà lẹ́ni sẹ́rí ìpè Muyideen sí ká interview rẹ̀ ká béèrè ọ̀rọ̀. Ó nígbà tí wọ́n bí òun inú ìsìlámù náà ni wọ́n bí òun sí òun àwọn àfáà lọ́ọ̀rẹ́ òun ó ní òun ò ṣẹ̀ṣẹ̀ kankan míì tójú ìsìlámù lọ. Àmọ́ ńgbà tó yá tó ń bẹ̀rẹ̀ ó ní ìsìlámù yìí náà lòun sì nífẹ̀ẹ́ jù. Àmọ́ ńgbà tó ń ti bẹ̀rẹ̀ sí mú nǹkan kí Àgbàlá Gabriel yóò tó pàdé òun kò sí ẹ̀sìn tí wọ́n bá pè òun sí ń gbà òun tó òun léṣe. Ẹni sùúrù àti níbi 15 to 20 minutes tá máa fi kírun mú bọ̀. Ṣẹ́gbọ́n. Ó nígbà tí Àgbàlá Gabriel wá pàdé òun tó invite òun sí church tó ń fi lọ ó níyẹn ló jẹ́ kó òun dèrò church. Ó ní àmọ́sẹ̀ wá mọ̀ yìí pé kádàrá Ọlọ́run pẹ̀lú tó ṣẹlẹ̀ yìí lọ́lọ́run fi dáhùn padà. Ipe ẹ̀sìn tó wù gangan lọ́lọ́run fẹ́ kó òun ṣe ó ní tó ṣẹlẹ̀ yìí tí ó bá ṣẹlẹ̀ ó lè ṣeéṣe ẹ̀sìn tó wù tọ́lọ́run kọ́ ọmọ gangan òun ò ní ṣe mọ́. A padà play video kọ́ ta lọ́yọ̀ ẹgbà tí. Àníyàn tiwa ó ní pé tá a bá rí èèyàn kì í ṣe pé àárín èèyàn lọ Mákà bẹ́ẹ̀ tí ni wọ́n ní wọ́n lọ Mákà wọ́n fún 5 million yìí wọ́n àyè tẹ̀yìn gbà Islam ẹ̀jọ̀ gbọ́ yìí náà torí pé ànábì sallallahu alaihi wasallam sọ pé fawallahi Allahu akbar Allahu akbar Allahu akbar Allahu akbar ashhadu an la ilaha illallah ashhadu an la ilaha illallah
أصلا على رسول الله صلى على رسول الله لا ولا قوة إلا بالله 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 الله أكبر الله أكبر لا إله إلا الله hello hello alaikum salam tula ẹ pè mí padà mo sí program lọ́wọ́ ni mi ma bóyá ń tẹ̀lé mi kí n sọ ti ọ̀rọ̀ yìí bóyá máa padà tún continue ẹ jẹ́ n bá débi bóyá n bá continue máa ṣe wá invite mú ìdí ní gangan wọlé sẹ́rí target tiwa ni pé alẹ́bíṣẹ́ sọ pé fawallahi la yahdiyaka Allahu bika rajulan wahidan khairu laka min an yakuna laka humurun na'am tẹ́lẹ̀ kan bá fi mọ̀nà tó bá gbọ́ ìsìlámù yìí látàrí ìyẹn kan ó lóore fún ìyẹn dúkẹ́ ìyẹn fi ràn fún mi olówó iyebíye wa alaikum salam tula àwọn obìnrin tí ń jiyàn jọjúmọ́ rẹ̀ ṣe dáadáa lẹ́wà apá àṣepọ̀ ọdún àwọn ẹ̀mí ọ̀sọ̀ pẹ̀ ẹ̀lẹ́nà àwọn ọmọ mi ń kọ́ bẹ́ẹ̀ ni ẹ̀lẹ́gbà àwọn ẹ̀wọlé náà tájẹ̀tì tiwa ni wípé alẹ́bíṣẹ́ sọ pé gbogbo ẹni tó bá mọ̀nà látara mùsùlùmí kan wa alaikum salam tula obìnrin tí ń jiyàn jọjúmọ́ àmọ́rùfọ́ sọ pọ̀ jiyàn ni yóò rọrùn inshallah sẹ́rí ẹ̀yin mùsùlùmí kan tí ẹ fẹ́ gba ìtànjẹ ẹ̀yin kan lẹ́ ń sọ pé wọ́n ti fẹ́ sọ̀rọ̀ ìdọ̀rọ̀ ẹ̀sìn o tó bá jẹ́ pé káwọn náà sọ mú ìdí nìyẹn dẹni tí ó máa lọ chọ́ọ̀chì yẹn wáyé táwọn fi gbọ́ pé tẹ́nìkan pọ́pùlìsì pé wọ́n ní ẹnìkan ló interview rẹ̀ àwọn mẹ́ni tó gbé sẹ́rẹ́ ń tọ̀hún tọ́lọ pàdé ẹni mọ́sálásí tọ́lọ rìkọ́dù ẹ̀ tán pósìtì mẹ́tọ̀ àmọ́ tó bá jẹ́ pé ẹ̀yin náà ẹ rò pé humanity before religion ni pé okay ó ti di Islam wáyé tí ọ̀rọ̀ pé wọ́n ti sọ di mùsùlùmí wáyé tó fi dogun ṣebí kẹ́lẹ̀ kọkùnrin ó rédíò kọ́bìnrin ó rédíò ṣebí kẹjọ sáà ti máa lọ ni but wáyé tẹ́yìn mùsùlùmí kan wá fi ń gbadata tẹ́yìn ọ̀gbọ́ ẹ̀sìn ti ń yé pé wọ́n ti fẹ́ sọ dọ́rọ̀ ẹ̀sìn wáyé tó fi jásí pé tájẹ́ẹ̀tì tàwọn tọ̀hún yẹn gẹ́gẹ́gẹ́gán òun náà ni pé mo ń bọ̀ mo rò pé yóò yá mi ni wáyé tó jásí pé àwa mùsùlùmí là tún wá ń gífù opportunity wípé wọ́n ti fẹ́ sọ́dọ̀ rẹ̀ sí o wọ́n ti fẹ́ wáyé tó jásí pé àwọn kan wọ́n rí fídíò rẹ̀ bóyá níjẹta àbí lánàá tí wọ́n sẹ́ndì ẹ̀sìn mi lánàá náà ni tí wọ́n sẹ́ndì ẹ̀sìn mi pé ọmọ yìí ẹnìkan pọ́sẹ̀ pé ó kírun àwa ò bá yín drag ọ̀rọ̀ competition káwọn bá yín ṣe pé wọ́n ti sọ́ di mùsùlùmí o wọ́n ti sọ́ di kíní kan o ọjọ́ jásí pé ibi tá a bá ṣẹ́ dé ṣebí àgùntàn tiwa ni ṣèbọ́n máa wálé lọ́yẹ kọ́jẹ́ tí mú ìdí nìbá padà dẹni tó ń kírun padà ṣèbọ́n máa wálé ni. fawallahi anábìsí àti ọ̀rọ̀ wíbẹ̀ anábì ni mo búra lórúkọ ọlọ́run la yahdiyaka Allahu bika rajulan wahidan tọ́lọ̀ bá fẹ́ nìkan mọ̀nà látara rẹ̀ tó bá gbọ́ ìsìlámù yé khairu laka min an yakuna laka humurun na'am ó lóore fún ọdún kí ju kí ọfi rànkún mi olówó iyebíye ṣe sàrà lọ sẹ́rí tájẹ̀tì ti wá lára rẹ̀ pé bọ́yá yín kí mú ìdí ni ó di mùsùlùmí ó láǹfààní kankan fún gbogbo mùsùlùmí ni ṣé ìjẹ àbílànà tẹ́rì tán ló kírun yẹn látàná yẹn ọlọ́run ti wá ní ìgbà tí mú ìdí ni ti di mùsùlùmí ayé mùsùlùmí lẹ Yorùbá kò sí ìyà fún yín má látọ̀ nílẹ̀ mọ́ gúnmọ́tò ọ̀fẹ́ bọ́ bá di mùsùlùmí forí rí rẹ̀ bọ́lọ̀ ò kírun mọ́ ọ̀fẹ́ máa lọ gbọ̀gún ìṣòro ayé rẹ̀ àmọ́lọ́ mọ́ jẹ́ kí orí burúkú kò lè wá lórí alukufuru badal ìdáyà sallallahu minna ọlọ́dà kò mọ́sà sọ gbogbo wa ń bẹ̀ pé ká di mùsùlùmí kásẹ̀ tó wá dá bọ̀rìṣà but ẹ̀yin mùsùlùmí ẹ má dúndò pé tá bá fẹ́ dá sọ̀rọ̀ ọ̀rọ̀ tó kẹnu tó báyìí mú ìdí ni táwa bá fẹ́ dá sí
èmi àwọn ṣé àwọn sọ pé ẹ mú lọ church padà ẹ jẹ́ kó máa lọ lè bá gbà láàrẹ̀ lọ kó máa lè bá wọn pàtẹ́wọ́ ṣé orí mi yìí ni ìyẹn àfáà yìí ti fẹ́ sọ́dọ̀ rẹ̀ sìn rárá ọ̀rọ̀ eégún ni ìbá sọ́dà àwọn àfáà humanity lẹ pè mí ni humanity before religion Yorùbá wàhálà ẹ fẹ́ràn tàjẹ́ ẹni tí ó máa tà yín tí ó máa gbádùn àkàkalẹ̀ ẹni tí ó máa tà yín ò lè fẹ́ ìgbà tó di mùsùlùmí láti jọ Thursday yẹn tọ́lọ̀ tí ní kọ́ gbà sílámù padà láti rò pé tá a bá ní kápítà ó ti di mùsùlùmí ó celebration kẹ́kọ̀ọ́ sí mbẹ̀ torí pé oríire rẹ̀ ni kì í ṣe fáwa ádàbù tiwa dẹ̀ kọ́ ni pé ṣe a ní ṣubú fún Àgbàlá Gabriel ni nídà kọ́lọ̀ má gbé ṣubú láíláí ìmọ̀nà tá a bẹ lọ́wọ́ fún bàbá Kọ́lá Olóòtú Ọlọ́run bá ṣe fún Àgbàlá Gabriel náà àmọ́ tó bá yá yín ó ti di mùsùlùmí ẹ̀yìn àṣẹ́ntí wọn àwọn mùsùlùmí náà ní bẹ lábẹ́rẹ̀ àwọn ni wọ́n kọ́ èyí ó sì jẹ́ni tí wọ́n àánú Ọlọ́run ẹ̀ sì kọ́ yẹn ṣe ẹni tẹ́ mọ̀ pé ó sọ̀rọ̀ fẹ́ nìyí pé àwa kọ́ sí yẹn pé kọ́mọ mo tó ṣe fídíò mo ní sáwọn kan náà ń bẹ lábẹ́rẹ̀ tí wọ́n ní kọ́ máa sọ pé ẹ̀wọ̀n ẹnìkan fẹ́ pa ọ́ ẹnìkan fẹ́ ṣe kinní kan ẹ wá wò lánàá ibi ni màá dúró tí màá fi lọ kírun náà lánàá alẹ́ ìjẹta àbúrò mú ìdí nìyí ọmọkùnrin yẹn wọ́n ń pè ní Sodiq wọ́n lọ àwọn ká àtàkì wọ́n lù wọ́n ṣe léṣe gbogbo by this time lánàá hospital ló máa yẹn wà àbúrò mú ìdí nìyí Sodiq hospital ló wà àwọn rò pé báwa ṣe fẹ́ mú ọ̀rọ̀ yìí báwo ló ṣe ṣẹlẹ̀ tó fi àtàkì ẹ ó ní àwọn ènìyàn wọ́n gbé mọ́tò black bàtà gbé mọ́tò black wọ́n wá àtàkì wọ́n wá ní ẹ̀yin lọ mú ìdí nìbẹ̀ yàrá àbí ìgbà tó wọ́n wá fẹ́ escape mọ́ wọn lọ́wọ́ wọ́n padà lá nǹkan mọ́ yìí lẹ́sẹ̀ ẹ̀jẹ̀ ní wọ́n padà dípò láàdì hospital ẹ jẹ́ kí kájẹ́ káwọn èèyàn mọ ibi tọ́rọ̀ yẹn lọ ẹ̀yin yìí ẹ̀ sèfù o mú ìdí ní gangan fún rẹ̀ mú ìdí ní wá ní aláàjì mo ní náà òní mú ìdí ní tẹ́ǹsẹ̀ kẹ́yìn ó fi bí sólóore ẹ̀yìn ẹ mú lọ ẹnìkan ní kẹ́mi káwà tó kí mú ìdí ní o tó bá àánú pàdé àfi ká mú lọ́dọ̀ Àgbàlá ṣé Àgbàlá Gabriel ní jọ́lọ́run ni ṣé Àgbàlá Gabriel náà lè dúndò pé gbogbo àwọn tó náà bá ṣẹ̀ rí láyé àfi kó wọn dọ́dọ̀ wọn sọ òun náà lè káyé wọn ni báwo lẹ́yìn ṣe mọ̀ pé kí ló fi ṣe Àgbàlá Gabriel ẹ̀yin náà ọmọ tí mi mọ bẹ́ẹ̀ ṣe rí báyìí ilẹ̀ Yorùbá mi mọ bẹ́ẹ̀ ṣe rí tó bẹ́ẹ̀ mú ìdí ni wá ní àbúrò tí wọ́n nà yìí ó ní ẹ má jẹ́ ká di ẹrù tí èsì ẹrù ẹlẹ́rù mọ́ ti wọn ó ló lè má dá wọn ó wá ní àbúrò yìí náà iṣẹ́ tí a rò pa á ṣe lára òun á ṣe lára àbúrò náà pé táìmù tó náà ń bọ̀ wá lé létà wá ní wípé a lè sọ àwọn tí wọ́n àtàkì ẹ̀ àwọn èèyàn kan lè kákàlẹ̀ gbàgbẹ̀ yẹn wọlé ó lè má já wọn táàrò mú ìdí ní gangan lọ́sọ̀ yẹn o ṣé tó ẹgbẹ́ àwa jẹ́ blogger bíi ti ń sẹ̀fẹ́ àti àtọ̀ wàhálà ti dé o wọ́n ti lu Sodiq o wọ́n ti lẹ́gbà àwọn ò sí fún yẹn àwọn ò sí Facebook fún dáadáa àwọn ò sí Facebook fórí ibú mò ń bọ̀ ẹ̀yin ọmọ kéwù ti símọ̀ wá ẹ máa gbóná ju ti John lọ a sì ní táìmù ṣé tó bá jẹ́ pé wọ́n ń wá ṣubú Àgbàlá Gabriel náà ni ṣé bí wọ́n ṣe rí pé wọ́n àtàkì àbúrò rẹ̀ yẹn sóun náà ò ní ti ṣe fídíò látàná wọ́n ti àtàkì àbúrò wọn ẹ̀ ti tún gbé àbúrò náà Sodiq náà ọlọ́ba fún lálàáfíà mú ìdí nìlọ́padà tí wọ́n jẹ́ oyé wa pé ká ní sùúrù àbúrò yìí náà òun náà nídìí ká bẹ̀rẹ̀ kọ́ lóun dákun kó bóun tún ṣe náà ni. tó bá jẹ́ pé ẹ fẹ́ kí Àgbàlá Gabriel àti Muyideen kí wọ́n sẹ́tù náà ni ṣe bí Alhaji Oríyọmí Hamzat náà ni wọ́n ti gbìyànjú lórí ìyẹn kọ́lọ̀ mọ́ bá dáadáa wọn jẹ́ ṣe bí wọ́n ti pè wọ́n papọ̀ èmi náà tún wá sọ bí program mi mo ní ẹni tó bá lè fún mi nọ́mbà direct line Àgbàlá Gabriel mi gẹ́gẹ́ wà lókè àwọn àwọn ọba àjàjẹ ẹ̀sìn wọ́n ti gbọmọ wọn padà wọ́n ti ṣe kíní kan ìwọ fi Jésù yé kọ̀gbọ́ yénu àwọn náà fẹ́ fọlọ́run yé bàbá Kọ́lá Olóòtú wa nítọ̀ ó ti fẹ́ di kíní báyìí competition báyìí o a jẹ́ pé táwọn mùsùlùmí náà báyìí tó gbé débì kan ọlọ́mọdé ó tún padà láti lọ́dọ̀ àwọn abọ̀rìṣà
ṣé ń tẹ́ ìrorò nìyẹn sẹ́rù pé owó àbí ájì kanáfẹ́ ń tàṣẹ pé láti kó fi gbà sílámù ni mo ń padà bọ̀ wá èyí wàá pe Muyideen gan wọlé ṣé kí n cut off ni àbí ká padà tún bẹ̀rẹ̀ fresh ṣé mo lè cut ẹ̀ báyà bí mo lè ẹ fún mi mọ̀ràn kò yé mi sí ni o ṣé kí n cut ẹ̀ kí n padà wá bẹ̀rẹ̀ padà in the next 10 minutes tí a máa gẹ́nu tán máa padà pèrè èyí wàá pe Muyideen gan wọlé. Kí ni mọ̀nà tẹ́ mú wá kí n kọ́ tiẹ̀ báyìí àbí kí n di ẹ̀ báyìí ok ẹ jẹ́ kí n mà ṣé kí n di ẹ̀ báyìí kí lè yí lọ báyìí ká padà wá tún bẹ̀rẹ̀ kí n padà wá ìta kí n padà wá pe Muyideen gangan wọlé torí pé bàbá Kọ́lá Olóòtú ni wọ́n ti báyìí wọ́n ti fi Muyideen sí custody dépò pé wọ́n mọ́nítọ̀ rẹ̀ bàbá Kọ́lá Olóòtú tọ́ wọ́n ní kí n kọ́ tí àánú Ọlọ́run ní fi bẹ̀rẹ̀ in the next 10 minutes ẹ máa retí mi padà.